ọwọ́ ṣìnkún àwọn agbófinró ti tẹ bàbá tó ń fipá bá ọmọ rẹ̀ lò pọ̀ ní ìpínlẹ̀ Ògùn. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti náwó gan bàbá ẹni ọdún mọ́kànlélógójì kan látàrí wípé ó ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 12 níjọba ìbílẹ̀ Yewa North ní ìpínlẹ̀ Ògùn. bàbá ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aliyu Ibrahim tó ń gbé ní agbègbè pápá olósùn ni wọ́n fi páńpẹ́ òfin gbé lẹ́yìn tí aya rẹ̀ ẹ̀bẹ̀dì tèmítọ́pẹ́ mú ẹjọ́ rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá. ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá sọ ọ́ di mímọ̀ pé ìyá ọmọ ọ̀hún Tèmítọ́pẹ́ ló fi ẹ̀sùn kàn wípé ní gbogbo ìgbà tí ọmọ náà bá ti lọ ṣe ọludé lọ́dọ̀ bàbá rẹ̀ ni ó máa ń bá ọmọ náà lájọṣepọ̀ àti wípé nígbà tí ìyá ọmọ náà mú ọmọ rẹ̀ lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ló tó mọ ohun tó ń ṣẹlẹ̀. bákan náà ló tún ṣe àfikún rẹ̀ pé láti bí ọdún 2 sẹ́yìn ni bàbá náà ti ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti wá fi páńpẹ́ òfin gbé arákùnrin náà báyìí tí ó sì ti jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun ṣe nǹkan tí wọ́n sọ wípé òun ṣe. Abiola Ajani ló jábọ̀ ìròyìn fún Àtótó Arére Online TV. ẹ ṣeun tẹ́ ẹ ti